tún ti pẹ́ náà ni bí ó bá ti yá kì í pẹ́ mọ́ ẹ káàbọ̀ sórí ètò Lagbo Oselu Jare Ayo-Martins lórúkọ Congress ẹ darapọ̀ mọ́ wa National Action Council ẹ darapọ̀ mọ́ wa àwa ní ẹgbẹ́ òjíṣẹ́ Ọlọ́run ẹgbẹ́ ọmọ Yorùbá ẹgbẹ́ Ìgbò ẹgbẹ́ Haúsá ẹ sọ̀rọ̀ fún bí ìṣẹ́jú méjì mẹ́ta kan tí ó tẹ̀ wọ àwọn èèyàn lákìnyẹmí ara ẹ fẹ́ Ọlọ́run síwájú ẹ fà àwọn ọba sí ẹ fà àwọn òjíṣẹ́ Ọlọ́run sí kí ló wá ṣẹlẹ̀ tí gbogbo eléyìí sọnù ní orílẹ̀-èdè wa ìlú Nàìjíríà. Alàgbà Jare òtítọ́ sọnù lórílẹ̀-èdè Nàìjíríà òótọ́ sọnù àwàdàdà kọ́kọ́ pé ẹnìkan kọrin ó ní ayé fòtítọ́ pamọ́ àwọn mi ṣèké o àìkédàrò ọ̀blẹ́sẹ̀ mi ayé fòtítọ́ pamọ́ àwọn mi ṣèké o ewúrẹ́ dẹ̀rùn àmúso àgùntàn dẹ̀rùn àmúpa sórí nǹkan tó délẹ̀ Yorùbá tó dé Nàìjíríà òótọ́ sọnù apá òótọ́ kú gbogbo nǹkan tá à ń ṣe ní ìsìn ìrọ̀lù lórí ẹnìkankan yìí sóòótọ́ Nàìjíríà mọ́ ní ìsìn tó o bá jẹ́ lóòótọ́ ẹ̀tọ́ rẹ̀ wọ́n á fi dùn ẹ́. Fún láti ọdún 2011 ó dàbí pé ẹ díje ìbò mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà kí ló dé ṣé nítorí àwọn èèyàn fi bẹ́ẹ̀ kọbi ara síbi tẹ́ ẹ wà ní àbí ó kàn sú yín ara ti ń dára àgbà ara ń fẹ́ sí mi. Ara dára àgbà ṣùgbọ́n kókó tó wà mẹ́rin pé ìwọ náà bẹ̀rẹ̀ pẹ̀lú mi níbi tó dáa ní 2003 ọlọ́ọ̀bá pè mí o ibi rò pé àwọn olóòótọ́ là ń lọ ọba sọ́dọ̀ yìí oníròyìn ẹ̀yìn oní tẹlifíṣàn oníkankan ẹ̀dá àpọ̀ wọ́n lò mí ń gbà yẹn Ọlọ́run lò wọ́n fún mi ibi tí mi ò ní kọ́bọ̀ lórí AIT lọ́la BBC lọ́tùnla NBC wọ́n ò jẹ́ ìsinmi wọ́n á gbọ́ inú ẹ̀ ló sọ lẹ́nu wọ́n á gbọ́ òótọ́ lẹ́nu mi èmi ò mọ̀ pé àwọn èèyàn ń tẹ̀lé òótọ́ yẹn Nàìjíríà ń wó òótọ́ gbà yẹn ńgbà tá a lọ dìbò ebi tí mi ò ní kọ́bọ̀ tí ìdí kankan ìwọ̀n gba kọ́ọ̀kan àbọ̀ tí mo ní ọkùnrin mo wá di ẹni tí wọ́n gbà tó gbajúgbajà mo wá èyí tẹ̀yìn òyìnbó kọ́ ni popular mo wá popular wọ́n á mọ̀ mí tẹlifíṣàn Èkó ò jẹ́ gbádùn ojoojúmọ́ lórí ká kó sọ pé kí wá bá wọn sọ̀rọ̀ àṣé wọ́n campaign fún mi ní nígbà tá a lọ dìbò kódà ẹ̀gbọ́n mi Àrẹ̀mú mo yí mọ́lẹ̀ díẹ̀ iyì mi pọ̀ lọ́pẹ́lọpẹ́ bàbá Mbangi tó jẹ́ olórí Methodist àti Adéṣekọ́lá Àlàó àti ẹ̀gbọ́n mi Abíára Káyọ̀dé Abíára àwọn náà kó síbi lórí wọn Adéṣekọ́lá níbo ọ̀dà má jà kiri ọ̀pá ọ̀tọ̀ ọ̀bá jọ̀wọ́ lẹ̀ mọ́ ọ̀pá ọ́ wọn ò jẹ́ gbádùn wọn gbà yẹn orúkọ mi wá lọ kiri àwọn BBC gbogbo wọn fẹ́ ṣàgbọ́rọ̀ lẹ́nu mi ìgbà yẹn lòṣèlú níyì ńgbà tí mo ti yọ̀ǹda fún Ọbásanjọ́ pé tó ìkàtẹ́ Adéṣekọ́lá ló lè kó Abdulaziz ó ní bọ̀dà má jẹ́ wọn ọ̀pá ọ́ àwọn kìíní yọ ọ̀pá ọ́ tó bá jùlẹ̀ mo bá sọ wọ́lẹ̀ Ọbásanjọ́ dá o nígbà yẹn lọ wọ́n fún mi wọ́n ní kí n wá ṣe mínísítà mo lé mi ò fẹ́ kò sí nǹkan tí ń fi ṣe nǹkan tó lọ́n fẹ́ kí n ṣe ni mo sórí nǹkan tí wọ́n ń pè òṣèlú gbà yẹn òṣèlú wa ṣiṣẹ́ ni wọ́n gbà tó yá ni wọ́n ní nǹkan tí pa òṣèlú wọ́n wá da owó bò wọ́n da owó bò owó òjẹ̀ wọn bá dùn ẹni bá dẹ̀ lórúkọ rẹ̀ ẹni bá ní orúkọ tí ó ń sá fún ẹni bá ní orúkọ tó ń bẹ̀rù ẹni bá ní Ọlọ́run tó mọ̀ kó ń lọ fàbọ̀ sí lọ́dọ̀ á bẹ̀rù nígbà tí mo wá rí pé eré táwọn akéde yìí wọ́n ṣe ìkọ̀dá nígbà tó di 2007 wọ́n tún pè mí mo tún eégún mi tún jó ṣùgbọ́n kò há jó mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́
wọ́n ti wá mọ̀ pé kiri lọ́fẹ́ bàkẹ́jẹ́ máwọn lọ́wọ́ ìwà tá à ń wù Nàìjíríà pẹ̀lú owó ọ̀dá ó náà lọ fa dáradára tó wà Nàìjíríà kódà gẹ́gẹ́ bí mo ti jọba ìlú kò sẹ́ tó tiẹ̀ kí à ń báyé kò sẹ́ tó bìkítà nǹkan tí mo lè ṣe ká ní kì í ṣe pé àwọn èèyàn ní kí n jáwọ́ ká ní mo jẹ́ ṣe president ìgbà ọ̀gbọ́n yá mi là á máa wí ṣùgbọ́n nígbà tó jẹ́ pé àwọn alágbára wọ́n fagbára gbà á kí ni wọ́n fi ṣe ibẹ̀ náà lábàdé ibi tá a bá dé yìí. ní ọdún 2013 ìjọba sọ wípé àwọn ò ní fún ẹgbẹ́ òṣèlú kankan lówó mọ́ ṣé ó wà lára ìdí tí ẹgbẹ́ National Action Council fi díje ìbò lẹ́ẹ̀dí ọdún 2015. rárá o tẹ ẹ bá mọ̀ pé ìwọ̀nba ìkíni Olúwa fẹ́ ni mo tẹ̀lé ebi ò bá wọn gbowó ní 2007 èmi ní mi ò fẹ́ torí wàhálà yẹn pọ̀ o ká tó fún ẹ lówó àwọn tí ó gbà tí wọ́n ti àwọn tí ó gbà tí wọ́n ti múra á gba ọdítọ̀ á gba ẹfọwọ́ ní owó yìí mi ò fẹ́ mo yọwọ́ kò owó kọ́ ni ò jẹ́ kémi ṣe ìfẹ́ Ọlọ́run mi ni mo nínú èyí tó gẹ́ẹ́. ní ọdún tó kọjá wọ́n ní pé àwọn ẹgbẹ́ kéréje tí wọn ò fi bẹ́ẹ̀ rọ́wọ́ mú di wọ́n pa orúkọ wọn rẹ́nu ìwé òforúkọsílẹ̀ ó ti ẹgbẹ́ náà pọ̀ ó tó bí 70 bí 70 àti bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ tàbí jù bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ National Action Council wà lára wọn. bẹ́ẹ̀ni. ẹ̀ẹ́dẹ̀gbà bẹ́ẹ̀ lọ́lé ẹjọ́ ẹ̀ẹ́dẹ̀gbà bẹ́ẹ̀ ṣe nǹkan kan sí ẹgbẹ́ tẹ́ ẹ fi oògùn ojú yín dálẹ̀ pàápàá nǹkan ti rí pé ẹ̀rọ ẹgbẹ́ gan ò lè kó jọ mọ́. tó bá jẹ́ ká jẹ wọn inú mi dùn pé wọ́n tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi Ọ̀túnba ó kì í ṣe oníwèé ìròyìn lásán oníwèé ìròyìn onílàákàyè kù ni oníwèé ìròyìn tó lórúkọ ni ọ jẹ́ ká sòótọ́ pẹ̀lú ara ẹgbẹ́ wo ló wọlé Nàìjíríà mo fẹ́ mọ̀ ẹja ayé tara wa jẹ́ ẹgbẹ́ tá a dálẹ̀ ó di 300 lójijì lẹ́gbẹ́ méjì ó wá sí ẹgbẹ́ méjì gba ìbò tó ń lọ sí 50,000 gbogbo ẹgbẹ́ 50 gbogbo wọn ò lè mú mílíọ̀nù ẹyọ kan ó yẹ kẹ́ ẹ mọ̀ pé kankan ṣẹlẹ̀ ń bẹ o ó yẹ kẹ́ ẹ mọ̀ ọkùnrin yìí kọrin ó ní kíní kan ń bẹ nígbó tí ń dún màwúrú bí ó pa ni jẹ kò ó pa ni jẹ bí ó pa ni jẹ kò yé dún màwúrú pọ̀ nínú òṣèlú Nàìjíríà kò sóòótọ́ kan bọ́ọ̀ bá fowó sí ẹ̀ ń tọ́ra rẹ̀ jẹ ni o àwọn ọlọ́pẹ́ pọ̀ àwọn olóye pọ̀ ṣùgbọ́n gbogbo ọgbọ́n tó wù kó ní tó wọ́ ọ̀bá kó bóun tẹ̀ sí bóun ti jáde rẹ ẹgbẹ́ ìgbà yẹn mo gbọ́ ẹgbẹ́ gbẹ̀mù wá gbẹ̀mù àwọn tó wà lẹ́nu ẹni tó bá dẹ̀ ń léjọba Ọlọ́run kiri ẹni bá ń ní orúkọ rere kiri ìwọ̀nba ni ó di fẹ́ ẹ wò kan tó ṣẹlẹ̀ ní ìsìn arákùnrin mi Ọ̀túnba nǹkan tá a rí irú ẹ̀ rí gómìnà tó wà ní APC tẹ́lẹ̀ l'Edo State wọ́n fi nígbà tá a fi òkété máa ń wò ebi ò gbọ́ ní tẹ́nìkan sọ pé ààrẹ ejò orí ìwé gbà wọ́n ti ẹ̀jẹ̀ ó débẹ̀ ọ̀dọ́ àbá ní kò burú ẹ ti ṣe yìí ẹni náà tún ti ẹni tó ṣe gómìnà APC lọ́ba tún lọ di PDP ẹgbọ́dọ̀ ẹni wà PDP lánàá òun náà tún lọ APC ìyẹn ni pé kéde kàtẹ́ pàmílẹ̀ ìkàdé ó ní ó fún àwọn ní 10 million bó lè mi ti ní 10 million
bá ní 10 million kan tí fi ṣe kòkò ìyẹn ni pé ó lè ṣe gẹ́gẹ́ nú ẹgbẹ́ òṣèlú tó o bá sí bẹ́ẹ̀. ṣé ẹ̀kọ́ tiẹ̀ wá wò mùdùmùdùn àti máa ṣèjọba pọ̀ lọ́nà ní attraction tó bá ti di kọmíṣánná ó dé mo rẹ́ni tí ó jẹ kọmíṣánná tí ẹ pé àbúrò ẹ̀ ló ń kíkú oríire. ó kú oríire lọ́dọ̀. kú oríire kí ni àìgbọ́n ẹ̀ jẹ kọmíṣánná owó ti dé. owó dé ni. wọ́n ní olóyìnbó ní is too attractive ó tiẹ̀ ti mùdùmùdù yẹn ti pọ̀ jù nídìí òṣèlú ṣé tí wọ́n bá yọ mùdùmùdù yẹn kúrò ńbẹ̀ ìjáyé lè rújú ìjáyé lè ráyè àbí mùdùmùdù yẹn gan ló jẹ́ ká máa gbádùn òṣèlú. gbọ́ irú rẹ̀ tó jẹ́ níwèé ìròyìn tó jáde àlẹ́ iṣẹ́ irú rẹ̀ ló lẹ́nu ọ̀rọ̀ yẹn. irú béèrè yá àwọn ọmọdé tó ti béèrè tó jẹ́ pé kó tó lọ gan wọ́n ti retí pé ṣó ti gbé bẹ́ẹ̀ bọ́lẹ̀ sórí owó tó wà ní òṣèlú tabarika sòótọ́ tábà fún mi láàyè àtútù àtúnṣà owó tó wà ní òṣèlú tá à ń gbọ́n síbẹ̀ kò jẹ́ ká gbádùn kò jẹ́ ká ráyè gbádùn ẹ wo ẹnìkan kú láìpẹ́ yìí ó lọ ra lé ètò ẹ̀ ó lọ kọ́ lé 25 billion ó lóun fi ṣe retirement house ẹ bá gbadé ẹ làjà o 25 billion kí làá fẹ́ ẹ gbọ́ náà ó nílé sí onílé àwọn ẹ̀yẹ wa wọ́n ló ó ra ilé ọgbọ̀n nìbàdàn bẹ́ẹ̀ ló nílé nìbàdàn bẹ́ẹ̀ ló nílé ní lamẹ́ríkà ẹ̀gbọ́n mo là ń gbé lọ ṣé ní òṣèlú yìí náà ni ẹ wá wò kankan ìwọ tó ń béèrè lọ́wọ́ mi tó o bá di wọ́n ti porúkọ ẹ̀ bó bá di kánsílọ̀ náà bá ti ń yàn ọ́ ní kánsílọ̀ wọ́n ti ẹ̀ ti ń jẹ́ ọ̀nàrẹ́bù ní ìsìn owó ni níjọ́ tó a bá yàn ọ́ ní kọmíṣánná ó kú oríire nìyẹn 10 million wọ́n kọ́kọ́ fún ẹ pé kó lọ fẹ́ aṣọ tóbi ọlọ́run wọ́n ní nígbà tí wọ́n ní bàbá mo ní 10 million ni wọ́n kọ́kọ́ gbé fún mi kí n fi ra aṣọ ìyẹn ni pé ìyẹn ò tí ọ̀rẹ́ mi kẹ ẹ̀gbọ́n mi ni o gómìnà ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní Ọ̀yọ́ state ó ní tí èèyàn bá ṣe gómìnà oṣù mẹ́ta ó yìí wà láyé o ó tẹ èèyàn bá ṣe gómìnà bẹ́ẹ̀ bá fẹ́ dárúkọ Ìbàdàn mi ó ní bẹ́ẹ̀ bá ṣe gómìnà oṣù mẹ́ta ó ló ti tó yéyéyéyé ó ló ti tó ṣe owó là ń síbí ká lọ sí níbẹ̀ ni mo ń ka kéde kan olóògbé Sàdánà Sokoto Sàmánù Bello èèlò ló ní kó bá ṣe o tàfàlà ń gbà lẹ́wọ̀ sí ẹ̀ ní kankan tiẹ̀ àwọn wọ́n lọ sí ni ṣùgbọ́n ní ìsìn kóòdù tó o bá ti jàjà di kọmíṣánná ọ̀dọ̀ olówó láyé yìí nìyẹn òun náà ló fa wàhálà tó jẹ́ pé gbẹrù mi ọsàn mi ni wàhálà ti dé ẹ wo àwọn ọba ìlú tó bá jọba ìlú wàhálà gbáà ni èrò kí ni í ṣe ṣùgbọ́n gbà tó yá ní ìsìn wọn bá tọwọ́ bọba náà lọ́wọ́ ó náà ló fa tí wọn eléyà ló ń yọba kó ipò àgbà ipò ọlá ipò yìí àbúwò lọ́bẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ẹlẹ́sìn mo padà sórí ẹ̀ torí gbogbo ẹ̀ lọ́lọ́run kó lé mi lọ́rùn ta ló fẹ́ fún ọ lówó lẹ́sìn ta ni ṣùgbọ́n nígbà tá a rí ní ìsìn chọ́ọ̀chì náà ti dolówó chọ́ọ̀chì náà ti dolówó gbogbo àwọn nǹkan wọ̀nyí ló balẹ̀ ayé jẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ò já rójú ráàyè gbogbo àwọn nǹkan wọ̀nyí ló fa ọlọ́run kó lọ́dọ̀ wa gbogbo àwọn nǹkan wọ̀nyí ni òjò ti tọ́ wa owó là ń wá orúkọ wa tá à ń jẹ́ ní ìsìn owó là ń wá. tó wà nínú ọdún yìí ni ìdìbò máa wáyé nípínlẹ̀ Ẹdó nínú ọdún ìkan náà ni ìdìbò máa wáyé
ní ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ méjì tó fi ara tẹra. Ẹgbẹ́ APC ni gómìnà tó wà ńbẹ̀, ẹ ti dárúkọ lẹ́ẹ̀kan ló wà tẹ́lẹ̀, ló ti díje ìbò wọlé ní ọdún 2016. Ṣùgbọ́n nísìnyí ẹgbẹ́ PDP òun ni ó ti máa díje. Ẹni tí ó díje takò nínú ẹgbẹ́ PDP ó ti lọ pàṣípààrọ̀ ni wọ́n fi ṣe. Òṣèlú yìí nìyẹn. Báwo lẹ ṣe lè wò gẹ́gẹ́ bí àwòye, gẹ́gẹ́ bí àgbàlagbà tí ó ti ní ìrírí ìbò ní orílẹ̀-èdè Nàìjíríà, báwo lẹ ṣe lè wò pé yóò ṣeé ṣe àbí kò ní ṣeé ṣe fún ẹgbẹ́ APC àwọn ẹgbẹ́ PDP tí gómìnà wà ńbẹ̀ sí yìí torí agbára pé èmi mo wà ńbẹ̀ yóò wọlé, àbí ẹgbẹ́ APC tí wọ́n wà ní ìjọba àárín gbùngbùn ni wọ́n lo agbára ìjọba àárín gbùngbùn láti wọlé bí wọ́n ṣe ń sọ federal might? Sórí nígbà tí wàhálà yìí bẹ̀rẹ̀, èmi gẹ́gẹ́ bí ẹnìkan inú mi bàjẹ́ torí mo fẹ́ràn ọ̀gá wọn, ọ̀rẹ́ mi ni Adams Oselu. Ká ní Ìjẹ̀ṣà náà àìfẹ́ sọ pé kébù tí ọlọ́ wàhálà tó dé ni wọ́n mú kankan kẹta òun náà ló gbé Ọbaṣẹ́kì débẹ̀, ó láfikún Ọbaṣẹ́kì àfihàn ọba kó Ọbaṣẹ́kì lóun ò ní kú ò nígbà sóríà Ọbaṣẹ́kì bá òun ti di PDP. irú ètò ìdìbò, irú ètò òṣèlú burúkú ò nìyẹn. Ẹgbẹ́ tó ṣe lánàá PDP ló takò ẹ́ lẹ́ni ní ìṣòtú wa lọ di PDP náà, ẹni tó ti wà ní APC tẹ́lẹ̀ ẹ̀ wà PDP òun náà tó wà lọ sí ẹ̀yìn tó wà nílẹ̀ yìí sí èyí ni wọ́n ń pè ní ìdìbò orúkèrúdò. Ìdìbò orúkẹ Ọlọ́run kó gbà wá ní o, Ọlọ́run kó gbà wá. Ìdìbò búburú gbáà ni, ètò búburú gbáà ni. INEC gàgbà ó tẹ́ ti ánimọ̀ náà ní INEC ń bá fàwé ẹ̀rí àní nítorí kiri Ọlọ́run kó kó ayọ̀. Buhari sì rèé bàbá yẹn yóò máa wòran ni, á máa wòran ni. Ọlọ́run dẹ̀ ṣe ẹ̀ka tuntun tó lọ, èmi ò rẹ́ni tí bàbá PDP bá wí lẹ́dọ̀ state ìrọ̀lẹ́ débẹ̀. APC bá dé wíìnì ìrọ̀lẹ́ débẹ̀. Wàhálà tí ó wà ti bẹ̀sẹ̀ jáde kọ́ Ọlọ́run kókó ayé. Ṣùgbọ́n nìkan ó ní ìwọlé àbí ọmọ máa kú ọmọ máa yẹ àkèrè ọmọ ọlọ́mọ kú. Aláàní kí gángan wàhálà la fẹ́ kíkó ewu ọmọ yìí. Ọlọ́run kúkú ṣe orí tẹlifíṣàn lẹ ti gbọ́ mi nígbà tó bá délẹ̀ tán Ọlọ́run kókó ayé ọkọ wàhálà má ṣẹlẹ̀. Gbọ́dọ̀ wọ́n ti gbórúkọ rẹ̀ ẹsẹ̀ ìyàmù ṣé bí PDP lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ léèrè lè ṣe mo wá sórí tẹlifíṣàn yìí kó a tún dáadọ́ ọ̀la kí n tó ní tẹlifíṣàn yìí ọ̀dà o kí ni mo wá débẹ̀ wọ́n ń gbogbo ayé ń rí mi báyìí àpọ́nlé ní tẹlifíṣàn yìí lọ́dọ̀ tèmi freedom kó a tún dọ̀la kẹ́rìkẹ́ tún dá tiẹ̀ lẹ̀ kó a tún tóun kì í ṣe freedom mọ́ kí n tó wá sọ̀rọ̀ mbẹ́ kí n wá sí mọ́ kí ni mo fẹ́ sọ mbẹ́ kí ni ìyàmọ̀ sọ nínú ẹgbẹ́ APC tó takò kò mà ìtọ́dún márùn-ún kò mà ìtọ́dún mẹ́ta tó takò tó bu tó ní ọ̀dà àbí ẹni tó wà ní wọ́n ti gborúkọ rẹ̀ Ọbaṣẹ́kì tó jẹ́ pé ó wọlé nígbà tó takò PDP ní ìsìn ohun tuntun á di PDP ajá ti lọ kó mi jẹ ajá tó tọrọ ládàwàdà ló ń lọ Nàìjíríà yìí. Kí ló máa báyọ̀? Àdàbáyọ ni pé ìtàwíbò àbáfàwé gbogbo rádaràdà yìí ẹni tó ń ṣe ẹni tá ni ó máa ṣe ìtọ́jú ọ̀rọ̀ ìdìbò ọ̀rọ̀ rẹ̀ pé ń fẹ́ àyẹ̀wò ọ̀rọ̀ ń gbẹ́gbà ó fẹ́ àyẹ̀wò ẹ̀já sòótọ́ fúnra wa síbí ìwọ ló ṣe ìwọ ló já ìwé lé Ọbaṣẹ́kì lọ́wọ́ tó di gómìnà ó ti ó sọ àtọ̀ pé
ó tún ti kó bẹ̀ ó ti lọ PDP kíni ó kù díẹ̀ káàtó olórin yẹn kí láti máa ṣàlẹ́yìn sí o kò yé mi àyè tó àyè so kí láti sọ̀rọ̀ Edo State èyí tó ti wá burú èyí tó burú jù ní ti ọ̀dọ̀ Akérédolú wọ́n ti fa gbogbo ìwé ètò ya bó tiẹ̀ ṣe rọrùn sò yé mi o ó lóun ní kòró nígbà tó dọ̀sẹ̀ kẹlẹ́ wá ní kòró ti lọ kòró lọ́dọ̀ ọ̀rẹ́ mi rántí mi kòró bá sá lọ wàhálà tó wà nẹ́jẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àgbà ti dára tèmi o èmi ò ráàyè rádaràda àìsòótọ́ yìí ibi tí o bá ti sòótọ́ ẹ̀yẹ ọ̀dà àbí kò bẹ̀. ẹgbẹ́ wo lẹ wà. èmi ò sílé lẹ́sìn lẹ́gbẹ̀ẹ́ kankan mo ti jáwọ́ kódà bàbá pè mí sí kankan ní ìsìn mo sọ ọjọ́ sí ni mo ní gbogbo wàhálà wọ̀nyí mi ò ní 77 ni mo tún fẹ́ máa ṣe wàhálà mo ń lọ 80 díẹ̀díẹ̀ sẹ́nu wàhálà yìí mo fẹ́ lọ ní sàárè ẹjọ́ tó bá ti di pé ó ń lé kankan pa ẹ̀jẹ̀ ọ̀dà àbí kú bẹ́ẹ̀ oúnjẹ tó bá ti lé kankan jù ẹ̀bà tó bá lé ìyàwó mi mọ̀ pé èmi ò lè jẹ́ bá bàbá ti lé jù àbí tí ẹ bá gbó ẹ̀bà ẹ bá gbó gàrí ẹ bá gbó gàrí tó lé tí ó bẹ̀ mí lọ́dọ̀ fún ẹ̀fọ́ rìn èmi ò bá wàhálà yìí lọ́dọ̀ Ọlọ́run tèmi o ikú ń bẹ ọ̀rẹ́ mi o ṣé èyí ó wá gbé wàhálà ọ̀rẹ́ mi yẹn nísìn gbogbo nǹkan tó kó jọ sí o Ìjẹ̀ṣà yè sí o ìgbọ̀lọ́ kò lọ ọ máa ṣe o àwọn tó gbọ́ mi nísìn àsìkò ìrònúkú àdàrí àgàgà téèyàn bá ti kọjá 50-60 ó yẹ kó ní kó kí ní kan wà nínú ọpọlọ ẹ̀ kó bá sọ pé jẹ́ ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ṣé wàhálà tí ó lọ fi bọ́lọ̀ ọ̀nà ẹ jẹ́ àfi ọ̀rọ̀ òṣèlú lẹ̀ ẹ jẹ́ àfọ̀rọ̀ èmi ò tiẹ̀ wàhálà yìí ti pọ̀jù ní òṣèlú Nàìjíríà òótọ́ ni mo bá lọ ọbẹ̀ ṣùgbọ́n nígbà tí mo ní òótọ́ yẹn ò tà mo jáwọ́ gbẹ mo jáwọ́. tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa Lagbo Oselu lẹ́tọ̀ lórí Freedom Television channel 34 UHF àti lórí Unique FM 103.1 FM à ń lọ báyìí pẹ̀lú àlejò wa ní ṣísẹ̀ntẹ̀lé alàgbà dókítà Olapade Agoro wọ́n darapọ̀ mọ́ wa lónìí láti wo ọjọ́ iwájú òṣèlú Nàìjíríà ọjọ́ iwájú náà láàmú gbọ́ báyìí pẹ̀lú bó ṣe ń lọ ìjánu ọjọ́ iwájú ní òṣèlú Nàìjíríà kí ni ọjọ́ iwájú ọ̀dọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé kí lẹ̀yin rí gẹ́gẹ́ bí àgbàlagbà tó wòye tó mòye kí lẹ rò pé ó lè ṣẹlẹ̀ ní nǹkan bí ọdún 10 sígbà tá a wà pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú wa. Mọ́mí kẹlẹ̀ torí pé o sọ̀rọ̀ ọjọ́ iwájú tọ́lọ̀ ń bá ní bọ̀rọ̀ ọdún 10 ó wu Ọlọ́run ọba ni torí ìwọ̀n tí mo ṣe yìí mo gbádùn rẹ̀ jáṣọ tọkùn àti bá ọ lájẹ́ fún àwọn ọmọ wa tí ọmọ kékeré tí ò lè rí 10 million lẹ́ni kó wá ṣòṣèlú ọmọ kékeré tí ò lè rí 10,000 naira lẹ́ni kó wá ṣòṣèlú bó o bá lówó ní Nàìjíríà ò ṣòṣèlú bó o bá ní owó kì í ṣowó kékeré o owó tabua owó jamburata ó lè ṣòṣèlú má tọ́ra rẹ̀ jẹ́ ọkùnrin yìí owó ni wọ́n fi ń ṣòṣèlú ní Nàìjíríà àwọn ọmọ kékeré àwọn ọmọ ọlọ́mọ sọ́dọ̀ tó jáde yunifásitì tó sì wá ṣẹlẹ̀ ní kọ́lásì àwọn ọdẹ ló ní lásìkò yìí wà fún àwọn ní àwọn bàbá rìgímà tó ti gbé owó pamọ́ àwọn bá fi wọ́n lẹ̀ka tiẹ̀ ṣe tó bá ṣe é ṣe ọ̀ká ni mo ráàyè bá ní lẹ́yìn ní 2003 àwọn ọmọ kéékèèké ni akọ́síbẹ̀ tí ò ní kankan bó bá tiẹ̀ fẹ́ jẹun ẹjẹ́ lọ jẹ́ náà kó náà tiẹ̀ jẹ́ ṣùgbọ́n àwọn bàbá tó wà bẹ́ẹ̀ wọ́n bá kẹ́jẹ́ ó kàwé ìròyìn ni tó bẹ̀rẹ̀ kan
obìnrin kan ló gbá kọmíṣánná tẹ ó gbá gómìnà tẹ́lẹ̀ lé ó gbá létí ó á sì jẹ́ àṣìbàdébì rádaràdà yìí ṣùgbọ́n èmi sì àwọn ọmọ kéékèèké lèmi ni mo rò ẹgbẹ́ tó wà nílẹ̀ ní ìsìn bàbá ní àwọn lọ́jọ́ PDP wọ́n lọ tẹ̀ra wọn jẹ ni wọ́n ń lọ fọ pátá ni bàbá ní APC lòun ó jẹ wọ́n lọ tẹ̀ra ẹ̀ jẹ ni. Àwọn kan ti ṣòṣèlú irú àbúrò mi Bọ́lá Ahmed Tinubu ọmọdé ló bá wọ̀ ó lọ kẹ́kọ̀ọ́ nípa òṣèlú ṣùgbọ́n ní ìsìn tó bá jẹ́ ní ìsìn ni irú aṣíwájú lóhun ó ṣe òṣèlú yóò fọpátá yóò dé ìgbà tó ṣòṣèlú ìyẹn yàtọ̀ sásìkò yìí nígbà tí irú àwọn àbúrò mi aṣíwájú Rauf Arẹgbẹ táwọn ń ṣòṣèlú àwọn lọ ń gbá bọ́ọ̀lù nínú òṣèlú ni ṣùgbọ́n nǹkan ti yí padà o wọ́n ti wọ́n ti fowó balẹ̀ ayé jẹ́. ṣùgbọ́n náà àwọn olóṣèlú bá máa sọ wọ́n ní nǹkan ṣẹlẹ̀ pẹ̀lú ìwé òfin yẹn constitution wa ibi òun ló yẹ ká tiẹ̀ tún ṣe ẹ wà náà ẹgbẹ́ pronaco ìyẹn pro national conference ní ọdún 2004 sí ọdún 2006 olóyè Ọbásanjọ́ náà bẹ̀rẹ̀ ó kó àwọn kan jọ wọ́n ní kàn ṣe àtúntò Nàìjíríà ṣùgbọ́n àwọn ibi kan lẹ gbọ́dọ̀ dé o ẹ má dé ọ̀rọ̀ tó ní ṣe pollution kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni ìṣòro Nàìjíríà gan-an ṣá àwa èèyàn tá à ń ṣòṣèlú ni àbí òfin tí ológun gbé wọlé wa lọ́wọ́ ní ọdún 1999 ibi ká máa fi ṣòṣèlú kí ló ṣẹlẹ̀ gan. inú mi tó sọ̀rọ̀ àwọn ológun ṣé ológun tó fi ṣe ni ṣe bí Yorùbá ló wà bẹ́ẹ̀ abẹ́yẹ àwa olóṣèlú ló wà bẹ́ẹ̀ ṣé Abdulsalam ó mọ̀ pé orí kan ṣoṣo ló ní àwọn èèyàn ló gbélé lọ́wọ́ gbégbà àwọn èèyàn ló gbélé lọ́wọ́ ìmúná òyìn sì sọmọdé àwọn èèyàn ló gbé òfin lé lọ́wọ́ gbégbà nǹkan tí ó tẹ́ wọn lọ́rùn nǹkan tí ó yó wọn ni wọ́n gbélé lọ́wọ́ nígbà tí wọ́n tó délẹ̀ dé sí wọ́n á sọ pé ọ̀dà kí ni ọ̀dà ń bẹ̀ ebi ò rí òfin tá a fẹ́ ṣe Nàìjíríà àbí ibikíbi tó lè jẹ́ pé kò lè ṣe kónú kọ́ ọ á mú ṣiṣẹ́ ni bá a bá fẹ́ kó ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́ ẹ̀já sòtọ́ fún ara wa á jẹ́ kó ṣiṣẹ́ ni ilé ibi ìtawà ní ìsìn tí bá sọ pé kiri tẹ̀tẹ̀ tó mú atẹ́gùn fẹ́ sí wa yìí n bá ní kọ̀tẹ́bílọ́rùn mo wí ẹ̀ ọmọ ẹ̀wọ̀ èèyàn mo fẹ́ máa sọ pé ọmọ Ọlọ́run mo ti gbàgbé kọ́rọ̀ ṣọ́ọ̀ṣì kan ní mo sórí ibi tọ́rọ̀ wà ńlẹ̀ àti balẹ̀ ayé jẹ́ ẹ̀rù tó bà mí ni pé kó má ṣe gbùn ẹ̀rù tó bà mí ni ẹ̀rù kan ṣoṣo tó ń bà mí ká má gbọ́ gbùn ibi ò gbọ́rọ̀ ẹ̀ rí láyé ẹ wá ọtún bí ọdún márùn-ún nísìnyí làwọn kan wọ́n ti ń ìjà pẹ̀lú Boko Haram ṣùgbọ́n kiri kan ló gbàgbé o kó tó di pé ọ̀gágun eléyìí lọ bẹ̀ kí Buhari tó lọ bẹ̀ Buhari sọ pé ẹ fi mí lẹ̀ máa lọ yanjú ẹ̀ nígbà tó tiẹ̀ yá ó wá gbé ọ́fíìsì lọ sí ibi tí tógun yẹn lè sí kí láàbọ̀ rẹ̀ nígbà tó yára wọn kan ni wọ́n sọ pé bẹ́ẹ̀ tí ṣe yẹ ọ̀dà ó ti le jù ṣùgbọ́n ní ìsìnkú á le o nígbà tó wá le tá a bá tún ti tọwọ́ àwọn ológun wa bá ti ń le wọ́n tún sọ àwa náà láàtún sọ fún àwọn tó ń jagun pé ó ti burú jù nígbà tí táwọn Boko Haram tógo wọn yọ ogun èṣù yọ lára wọ́n fẹ́ délẹ̀ Yorùbá kó tó di pọ́ lọ́n kápá wọn ṣùgbọ́n kiri kan náà àwa béèrè kí ló tún dé táwọn yẹn àwọn tó ń sọ pé ẹ rí pé tó bá di pé ọwọ́ lé lára àwọn Boko Haram ní ìsìn ó ti tó àwọn èèyàn náà ló ń bẹ nínú ìgò tá à ń pè ní gin
àwa náà là ń mú nǹkan wọ̀nyí lè àwa là ń mú lè tí a bá yọ ọwọ́ gbọ́dọ̀ alákùnrin mi Ọ̀túnba ńgbà tí èèyàn bá lọ òṣèlú tó di kọmíṣánná tó sì jẹ́ pé ìgbà tí ó pọ̀ ọdún kan ó ti tó mọ́tò 5 sẹ́nu ọ̀nà kí ló dé ibi dẹ̀ pa àwọn tálíkà ìyà ń jẹ àwọn tálíkà ilé kan nàdálẹ̀ bíi àwọn èèyàn ló kó síbi iṣẹ́ irú ẹni tó kọ́ lé 25 billion tó bá dá lè ṣẹlẹ̀ àwọn èèyàn máa ṣàdúrà lédè rè ẹ wo nǹkan tó burú jù ọ̀rọ̀ òṣèlú wa yìí ti burú báwo ni àwọn Fúlàní ṣe kọ́ ẹran tó wá fi dà wá dáàbò bí wọ́n burúburú ẹgbẹ́ mi fẹ́lẹ̀ wọ́n tún lọ́ọ́ ka mọ́ wọ́n tẹ̀ tún jí gbé lọ ìwà wa ìṣe wa ló kó wa sínú wàhálà tá a bá ní káwọn ọmọdé ṣe sọmọdé tí ò lè ọmọdé tó bá mọ̀ bá ṣe àwọn tó wà bẹ́ẹ̀ gan ti fọmọ wọn síbẹ̀. restructuring àtúntò náà ń pariwo lẹ́nu ọjọ́ mẹ́ta bàbá wa. ẹgbẹ́ Afẹ́nifẹ́re ní. ọjọ́ Ọbásanjọ́ ẹ̀gbọ́n mi Àrẹ̀mú ó ti ṣe tiẹ̀ jáde bá búkọ̀ ìwé èsì táìmù tiẹ̀ ni ó ti ṣe tiẹ̀ ó ti lọ restructuring wo l'Ọbásanjọ́ ṣe àtúntò wo l'Ọbásanjọ́ ṣe àtọ̀ láàrin èmi rẹ̀ sọ́bítà ti ṣe àtúntò restructuring lẹ́yìn so dáwọn tó pariwo restructuring ọmọ mi gangan wà ní àwọn tí pariwo ẹ̀ máa rẹ́rìn kí la fẹ́ restructure àga tó restructure àkọ́kọ́ restructure ọdún wa àkọ́kọ́ restructure iṣẹ́ ọwọ́ wa àkọ́kọ́ restructure àìsòótọ́ wa àkọ́kọ́ restructure olè tá a jà. láàrin ọjọ́ mẹ́ta yìí ni àwọn kan ń pariwo Yorùbá Republic ní o Oòduà Republic ní o Afẹ́nifẹ́re nígbà kan Yorùbá ẹgbẹ́ Yorùbá kan tí alàgbà Akíntóyè Professor Banji Akíntóyè jẹ́ olórí wọn àwọn yẹn náà ń pariwo tiwọn àwọn Ìgbò náà ń pariwo Biafra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣé ẹ̀rù pa nílò àtúntò lórílẹ̀‐èdè Nàìjíríà tí ẹ bá rántí bàtà ẹ ṣe Pronaco ẹ ń pariwo àtúntò Jonathan dé ó ṣàtúntò nínú àwọn tó jẹ́ ìkàn lára ẹ̀yin tẹ́ wà ń Pronaco ẹ̀yin náà lẹ́tọ́ sọ pé àtúntò yẹn ò ṣe tí ẹ̀rọ òfẹ́ ẹ̀yin òfẹ́ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí la fẹ́ gan Nàìjíríà kí ni a fẹ́ torí tá a bá sọ̀rọ̀ sọ́tún àwọn kan náà wọn ò fẹ́ o àwọn kan tún padà wá sọ pé àtọ̀tún yẹn ló tún dá o kò tiẹ̀ wá yé wa mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà kí lọ́nà kí níbo lọ́nà tá a tọ̀. ó tá a gbàdúrà fún ní kólógó tó padà wá o má ṣe fẹ́ gbọ́ o. ó tí a gbàdúrà fún ni pé kólógó tó padà wá ṣùgbọ́n bá ṣe bá lọ yìí o ìṣọwọ́ wa ó sọ ẹgbẹ́ ológun ló bá Boko Haram jà látọdún márùn-ún tí ò lójútùú. ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kólógun má tún padà wá àtúntò tá a fẹ́ ṣe nísìnyí ni pé ká pera wa jọ ká sọ fúnra wa pé ìka tá a ṣe yóò kù díẹ̀ ká tó tàbí fẹ́ á sọ fún ebi tí ẹ fẹ́ sọ pé ó dàbí tàbá sọ pé pàdé lọ́balọ́ba nísìnyí wàhálà rí bẹ́ẹ̀ gbàtàyé dáa ngbàtàyé rójú tó ráàyè ọba lórílẹ̀ kábíyèsí ọ̀ọ́ni ìrìnsà ó tiẹ̀ ó ń gbé kankan ó ń gbé pọ́nlé ọba Adésọjí Adérẹ̀mí Tádéníkáwò ó ń gbé pọ́nlé inú mi dẹ́rẹ́ dùn sí nígbà tá a wà lọ́mọdé tí bàbá bá wa ọmọ rẹ̀ kan wà ó jẹ́ wọ́n máa ń sọ pé junior ó wà pẹ̀lú mi ní fìdítì bàbá wa kí wa bàbá wọn àwọn yé rẹ wọ́n rẹwà ẹ wo ìgbà tí bàbá ṣe gómìnà ẹ wo ìgbà ṣe tó kan fádà ò ṣe sí àwọn yẹn ò torí owó lọ torí pé mo fẹ́ sílùú ṣé àwa sílùú ní ìsinmi àtúntò tẹ́wọ́n ní gátò mo láti fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ó yá Ọ̀túnba mo láti bẹ̀rẹ̀ rẹ̀ àtúntò tẹ́ fẹ́ gátò ṣé àtúntò ní ti kò wà lákọ̀ọ́kọ́ tó ní ṣé a gbé ilẹ̀ Ìjẹ̀ṣà
lọ sóṣogbo ni àbí àtúntò ìrọ̀lẹ́dẹ́ bẹ́ẹ̀ àtúntò tá a lè ṣe ní ìsinmi pé ká mú òtítọ́ kó jọba. àti bẹ́ẹ̀ èmi tẹ̀ àwọn ọba kẹwà tí wọ́n dáa àwọn ọba kẹwà tí wọ́n dáa tó jẹ́ pé wọn ò sí ìdí rádaràda ibi ìbẹ́sẹ̀ tá a bá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n pé àwọn olóṣèlú ní làásà àtúntò òtí kí ni wọ́n fẹ́ ká tò ẹ̀já wò ọ̀ya. tó a ṣe ojú òpó torí ọjọ́ ti ń lọ a níbi ìṣẹ́jú láti ẹni tó ṣẹ́jú mẹ́wàá mọ́ a gba èèyàn tó jẹ́ àwọn nìkan a gbìyàn mẹ́rin péré láàyè láti pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07061580198 07061580198 tẹ́ ẹ bá ti pè wá tó yẹ pé orí rédíò rẹ ti gbọ́ ẹ yí ẹ̀rọ rédíò yín sílẹ̀ dáadáa àbí ẹ̀rọ móhùnmáwòrán yín ẹ yí sílẹ̀ dáadáa kí ẹ lè gbọ́ wá dáadáa ká lè gbọ́ yín dáadáa 07061580198 ẹnìkan ń bẹ lójú òpó hello. 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 Hello sir. Ǹlẹ́ sà ẹ jọ kí lorúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá. Ṣayọ̀ ló ń sọ̀rọ̀ láti Iléṣà. Báyọ̀ ló ń sọ̀rọ̀ láti bo. Hello sir. Hello. Ṣayọ̀ ló ń sọ̀rọ̀ láti Iléṣà o. Láti Iléṣà. Bẹ́ẹ̀ni sà. Ẹ̀lẹ́ ọ̀gbẹ́ni Dayọ̀ ẹ yá kí ni ìbéèrè yín. Hello. Hello. Bí àwọn amójú ẹ̀rọ wa wà bá yí kíní sókè díẹ̀ ká lè gbọ́ dáadáa 07061580198 hello. Ẹ káàtún sọ. A ti ń gbọ́ yín dáadáa báyìí kí lorúkọ yín. Pastor Fátúndé Gbénga láti Owódé-Ẹdẹ. Láti Owódé-Ẹdẹ. Bẹ́ẹ̀ni sà. Olùṣọ́ àgùntàn Fátúndé Gbénga kí ni ìbéèrè yín. Ìbéèrè mi ni pé mo kí àwọn bàbá tẹ gbé wá gbogbo ọ̀rọ̀ tó ń sọ gbogbo ẹ̀ pátápátá ni àwọn ọmọ Nàìjíríà ń gbọ́. Wọ́n báwo la ṣe fẹ́ ṣe kí Nàìjíríà fi lójú kí Nàìjíríà fi tòrò táwọn ọ̀dọ́ á fi ríṣẹ́ ṣe. A rí pé àwọn olóṣèlú wa yìí náà àwọn ará wọn ọmọ wọn àwọn náà ni wọ́n kó sílẹ̀. A dẹ̀ rí pé àtijọ́ àti gbogbo ẹ̀ ó nira ní Nàìjíríà báwo làwọn ọ̀dọ́ ṣe fẹ́ dé kù ẹ ṣe gan. Tó wọn ò dá yín lóhùn bàbá wa wọ́n ní báwọn làwọn ọ̀dọ́ ṣe fẹ́ ṣe. Ó sórí bó ti ṣàlàyé èmi náà kúkú ní lára àwọn ọ̀dọ́ èmi náà láwọn ọ̀dọ́ àwọn tí wọ́n wà ń pò lẹ́ni wọn ò láàánú ọ̀dọ́ kankan tá a bá sọ̀rọ̀ ọ̀dọ́ irọ́ là ń pa tara wa jẹ ọmọ rẹ̀ lọ́dọ̀ tí ojú wọn ò ríran ni kótó di kọ́mínà kótó di kọmíṣánná kótó di mínísítà kótó di ṣé àwọn ò rí àwọn ọ̀dọ́ láàrin ìlú ni ó tó ṣe kókó ní ìsinmi pé ká tó ọ̀rọ̀ yìí tó káwọn ọ̀dọ́ náà kàn gbára wọn sílẹ̀ àsìkò ìgbára wọn sílẹ̀ ládé yìí torí pé tí ìyá bá pẹ́ tó ti ń jẹ́ èèyàn náà ló tó tá a bá lé ewúrẹ́ títí tó bá súnkẹ́ ògiri akọjú sílùú ẹ̀ àwọn ọ̀dọ́ náà kàn tó ara wọn ṣe ọ̀dọ́ mi wà ó sùn lọ́wọ́ bá a ti sọ̀rọ̀ yìí ẹni bá fún àdọ́ alọ́dọ̀ lóhùn ẹni máa fún ní 20 naira tó bá tiẹ̀ fún mi ní 10,000 naira kò tó wá ṣe kiri mọ́ ilé ìṣàlàwà yìí tó wá jẹ́ pé bá a ṣe dárú irú iléeṣẹ́ yìí sílẹ̀ náà ni wọ́n lórí kálukú tó lówó lọ́wọ́ ń dárú ẹ̀ lẹ̀ ayé òròjú iléeṣẹ́ yìí ní olóyè àwọn tí ó gbà síbi iṣẹ́ mélòó làwọn olówó ń bọ̀ ni wọ́n gbówó yẹ sí ẹ wò èèyàn lọ ra ilé ọgbọ̀n ó tún wá lọ ó sì ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ó ní ìyẹn ilé rìtámẹ́ǹtì 25 billion àwọn ọ̀dọ́ kan ni ó sì máa ṣe ránkà déédéé àwọn ọ̀dọ́ lọ́nà ẹ̀yin ọ̀dọ́ tẹ́ bá ń gbọ́ mi àsìkò yìí lẹ́yìn náà gbọ́dọ̀ túra yí jí ẹ gbọ́dọ̀ túra yí pé a tún pàpè kan sí mẹ́rìnlá àgbà bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ọ̀gbẹ́ni Dayọ̀ tó pè wá lákọ̀ọ́kọ́ ẹjọ́ ẹ má bínú ẹnìkan bẹ lójú òpó báyìí hello. Hello ẹ káàsán o. Ẹ mà káàsán máa kí lorúkọ yín máa ń bolẹ̀ tí ń pè wá. Ìyáàfin Motúnráyọ̀ láti Iléṣà ni. Ìyáàfin Motúnráyọ̀ láti Iléṣà kí ni ìbéèrè yín.
lérí ọ̀rọ̀ tí àwọn bàbá wa yẹn sọ náà ni lérí ọ̀rọ̀ àwọn olóṣèlú wa tí a bá jẹ́ kí àwọn ọ̀dọ́ wa ṣe àwa nígbàgbọ́ pé Nàìjíríà yóò lè lójúmọ́ ẹ má jẹ́ ká tara wa. Tí nígbà tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tán ní àwọn bàbá yẹn pé owó tán kó jẹ kò lè jẹ́ káwọn ọ̀dọ́ wa torí kò síbi tán ti fẹ́ rí owó lóòótọ́. Bọ́ nǹkan tá a rò pa lè ṣe báyìí ojú wípé bóyá tó máa ń gba fọ́ọ̀mù òṣèlú wọn bóyá tá a bá tún fi èjì ìtò tá a bá ń já àwọn bàbá yẹn bóyá pọ́sibù kọ́ lọ́run fún àwọn ọ̀dọ́ wa ṣe láti gbàgbára lọ́wọ́ àwọn bàbá yẹn. Ṣùgbọ́n tí àwọn bàbá náà ti sọ̀rọ̀ láìpẹ́ bàbá wọ́n ní òkú kú lágboolé kan wọ́n ní fún àwọn ọmọdé lóúnjẹ ṣàgbà ló pọ̀ jẹ. Àgbà ló pọ̀ jẹ ni. Ṣé àgbà ló ń bàlú yìí jẹ ni àbí wàá? Ọ̀túnba ìwà wa ló ń bàlú jẹ. Àbẹ̀rù Ọlọ́run obìnrin tó ń béèrè níbẹ̀rù Ọlọ́run ìwà wa ló ń bàlú jẹ. Kíá àbíkítà a sì ti gbàgbé pé ọjọ́ kan ní ọjọ́ kan ó pé ọjọ́ kan ní ó pé ẹ wo orú lẹ́sà yìí bàbá ọmọ lè àbúgbàgbà bí ẹkùn ọ̀run rẹ̀ rí ẹ wo lẹ́sẹ̀ tó dálẹ̀ ẹwà àwọn tó gbádùn ṣe lè ṣe yẹn tó wà mọ́ Àjànàkú bọ̀ ń bò ní lè ṣe yẹn tó wà mọ́ ń bò ní lè ṣe yẹn tó wà mọ́ ìjẹkújẹ wa ò jẹ́ agbádùn kò jẹ́ àárí ọ̀la fi lọ́mọ lọ́wọ́. 07061580198 nọ́mbà tí a ti ń gbà pè lórí ètò Lagbo Òṣèlú rèé pẹ̀lú bàbá wa Dr. Olapade Agoro. Inú mi dùn láti rí ní bàbá mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àmì sì dúpẹ́ lọ́wọ́ yìí náà wípé àpè yẹn sì wá. Ẹnìkan wà lójú òpó hello ẹ káàsán ẹjọ́ ẹ sọ̀rọ̀ sókè yá àgbọ́yìn dáadáa. Ẹ káàsán ẹ̀lẹ́sà kí lorúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá. Látọ̀yọ́ Aláàfin. Ojú òpó eré bá kan bí o. Ẹni sùúrù àwọn ọjọ́ ìmọ̀jú ẹ̀rọ wa ń wo ohun tí wọ́n lè ṣe sí tá a máa fi gbọ́ yín dáadáa. Hello ẹjọ ẹ drop kẹ wá pè wá padà ẹjọ abẹyìn ni ẹ má bínú 07061580198 nọ́mbà tí ẹ pè nìyẹn ìgbè méjì péré la máa gbà sí. Hello ẹ káàsán. Ẹ káàsán o. Ẹjọ kí lorúkọ yín sà. Iléṣà ni o Mr. Adékúnlé. Mr. Adékúnlé láti Iléṣà. Bẹ́ẹ̀ni. Kí ni ìbéèrè yín? Ẹ ṣe ìbéèrè mi ò pọ̀ ṣe rí bàbá ti sọ ọ̀rọ̀ àwa ni ká jẹ́ ká mú kókó dání. Ìlú yìí àwọn èèyàn wa tó ń gbé ọmọ kékeré síbẹ̀ nǹkan tó ń ṣe yẹn náà máa ṣe. Ìwà wa ni ó ti bàbí ìjẹ́ Ọlọ́run ló ní kó gbé ẹnìkan ti ṣe bí irú àwọn tó lè jẹ́ àgbọn ọ̀nà bá wa gbé wọn dìde kó tù ní ìtò tó ní jíṣòro owó. Ṣé ẹ mọ̀ pé bàbá yẹn tí tó fi kúkò jíṣòro owó? Bọ̀dẹ̀ àwọn èèyàn wa ń sìn ní bá ti fún wọn ní 1,000. Ok, nígbà tí àwọn èèyàn bíi 20 bá wá tẹ wá bá olóṣèlú lé tó lóṣèlú wò pé àwọn wọ̀nyí bò lọ ṣe fẹ́ yó ó wá fún wọn ní 100,000. À ń pariwo ọ̀nàrẹ́bù yẹn ẹ wá kílò 20 people ẹ wá divide ẹ̀ lórí 100. Ẹ káàbọ̀ padà ẹ ṣé gan ni ọ̀gbẹ́ni tó pè wá láti Iléṣà. Adékúnlé láti Iléṣà. Adékúnlé láti Iléṣà. Alàgbà Adékúnlé. Bẹ́ẹ̀ ni
á gba ìpè kan sí ìyẹn la máa fi kásẹ̀ ńlẹ̀ 07061580198. Hello. Hello, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́ o. Kí lorúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá? Kí lorúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá? Ìyẹn re. Bàbá wa, ọjọ́ ti ń ré bí àná, òun ti ń ré bí àtiwọ̀. Gbólóhùn kan bí ìmọ̀ràn. Àti pé nǹkan tí mo sọ lọ lẹ́ẹ̀kan ni pé ní táàkì ẹ̀gbọ́ ni pé bàbá máa rẹ bàbá ò lè rìn mọ́ ìmọ̀ ẹ̀yin lẹ wá wà lórí ìjókòó yìí. Bàbá ò ní lè rìn mọ́ èmi ní mo kìlọ̀ èmi ní kò síbi tó Ọlọ́run fàìsàn ṣe mí o gẹ́gẹ́ bí ẹ̀dá ẹlẹ́ran ara mo ń lọ sọ́rí ìgbà mi ìwà pàlérí àwa ṣùgbọ́n pé Ọlọ́run pé bìkan dùn ojú mi etí mi lórí kò síbi tó ń dùn mí Ọlọ́run fàìsàn sí mi lára. Ẹgbẹ́ wa mọ̀ràn ká máa lọ àáfin nọ́mbà kan léde tẹ́ pé bàbá sí ní kété tá a bá ti dìde ẹgbẹ́ wa mọ̀ràn ní. Ìmọ̀ràn tí máa gbà wá iléeṣẹ́ yìí ẹ̀já fọ́ọ̀tì ẹni tọ́lọ́run fi sí níkùn àti wọ́n tọ́lọ́run gbélé lọ́wọ́ Ọlọ́run àforíṣe ẹ̀já fọ́ọ̀tì gbogbo nǹkan tó bá dá ńlẹ̀ Ìjẹ̀ṣà ẹ̀já àtúnṣe gbogbo ọba ńlẹ̀ Ìjẹ̀ṣà ẹ̀já tún oríire tiwa nìyí ẹ jẹ́ ká tún ṣe o ẹ̀bẹ̀ mú bẹ̀ wá ẹ má jà fìwà Yorùbá bọ́ o aburú jù bàbá wáṣẹ́ tí a bá gbà wá òdèdè tí ọba ti àwọn tó wà ńbẹ̀ wọ́n á sòótọ́ ẹ̀já fòótọ́ kúnlẹ̀ ayé wa ẹ̀já sòótọ́ olùwádúró tiwa. Ẹ ṣé gan ni bàbá wa Dr. Olapade Agoro tí wọ́n bá wa lálejò lónìí ẹ̀ tún wá lágbára Ọlọ́run. Àmín. A tún gbà yín lálejò ó tiẹ̀ dá lẹ́ẹ̀mẹ́wàá sí pàápàá. bẹ́ẹ̀ bá ti rà kò síbi tó dùn mí bí o láìsí. Ẹ ní àǹfààní àti pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034069722 màá pè lẹ́ẹ̀mejì sí 08034069277 08034069277 08034069277 nọ́mbà yìí ni kẹ́ ẹ pè láti bá bàbá wa sọ̀rọ̀ lẹ́yìn ètò. A máa fi èyí ṣe lọ lọ́sẹ̀ yìí á padà lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run lórúkọ gbogbo àwọn tó àjọ ṣètò pátápátá wọn pọ̀ wọn à lè dárúkọ wọn tán Jare Ayo-Martins lórúkọ tèmi Délé Àjàyí àti Bọ̀dé Adéwọ̀yè lólóòtú ètò Ọlábísí Àlàdé Bello òun ni olórí móhùnmáwòrán tẹ́ ẹ ti ń wò wá ẹ ṣé o a tún pàdé lọ́sẹ̀ ó dìgbà. ṣódà bẹ́ẹ̀ lè ti pàtàkì tí a ó máa jẹ̀gbádùn lójú móhùnmáwòrán Freedom Television Channel 34 UHF ètò ṣódà bẹ́ẹ̀ yóò máa wáyé lójoojúmọ́